ẹkúlé làǹkárá lé ẹ káàbọ̀ làǹkérú ọ̀nà ìtiwa ẹ̀kú dédé àsìkò rí o báwo lẹ ṣe wà ṣe dáadáa là bá yín mo wá yín olólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé àkì ní o ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ètò àṣírí ayé pẹ̀lú yèyé oge òrìǹtẹ̀ àti bàbá àlùbáríkà àwọn ẹbí dànù tí wọ́n wà ní kòròdú ọ̀gá ọmọ ìlú kúmilẹ́ ní ìgbódù tẹ́wá gbọ́ wọn ní Bọ́lá Ahmed Tinubu yẹn president wa Fọlọ́runṣọ́ ìwọ́ṣẹ́ àti di asọ̀rọ̀ kìmù l'Àbújá Ìsanwó-Olú ìwọ́ṣẹ́ dúró ní bó jẹ́ kíní ló wà bó jẹ́ kẹlẹ́ ló wà bó jẹ́ jẹ́ island díbẹ̀ mú ẹni tí olúwa ìwọ́dọ̀ ṣòdì tiẹ̀ mú gbogbo oníkálukú kan di tiẹ̀ ojú tó lè wọ́n náà di iléeṣẹ́ tiẹ̀ mú àwọn ẹ̀fà wọn lẹ̀ síbo ọba kò ìwọ̀ra múbi tó rọra wà ní àdàmọ́tò kò fi dì mú sára fà wọ́n lẹ̀ sí oríta gbódúnbí lọ́nà Ìjẹ̀dẹ̀ sára fà wọ́n lẹ̀ bẹ́ẹ̀ o káwọn ará ṣe kí ni káwọn máa fi títí àwọn tún tàwọn ọmọ ènìyàn ṣe lórí ètò lẹ́nu kí la fẹ́ gbé wa ẹ wá nǹkan fìdílé ẹ̀fìlé kan bàbá o oògùn nìkan ọmọ yìí wọ ọmọ yìí ọlọ́jọ́ sórí rí oyè tó jẹ ní kọ́ láyà ọ̀sẹ̀ sọ̀rọ̀ kan jò ní tí mo dákọ̀ ọ̀nà ìwọ náà bá dọ̀kọ̀ ọ̀nà ọkọ̀ ààbò tó mú ọmọ tí ń kí láyà. yóò kí láyà o. wọ́n lọ ti mọ̀nà bẹ́ẹ̀ òun bá Alubarika sọ bẹ́ẹ̀ Alubarika ń sọ̀rọ̀ wọn náà ti ń sọ padà ayé jọ̀hún tó wà kékeré tá a bá tọrọ báyọ̀ máa ń wulẹ̀ ní ó ti wulẹ̀ mọ́ nìtì wọ́n jẹ́ kí wọn náà jẹ́ pẹ̀ òní sì jẹ́ o. Amina. kí ló ṣẹlẹ̀. yìí tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ta pé wá fún yín bàbá lórí ọ̀rọ̀ ìdílé yìí lórí ọ̀rọ̀ àwọn abiyamọ àwọn òbí àtàwọn ọmọ wọn. àwọn kan á sọ pé tí ilé bá dàrú bóyá tí ọkọ àti ìyàwó bá lọ ní tiwọn bóyá àwọn lọ tiẹ̀ kémi lọ tèmi ó máa ń kó bá ọjọ́ iwájú ọmọ àti ìdàgbàsókè ọmọ. báwo ni òbí ṣe tún lè fọwọ́sowọ́pọ̀ tàbí àwọn tó bá tún sí papọ̀ báwo ni òbí ṣe gbọ́dọ̀ rẹ̀ báwo ló ṣe kí ni àwọn ìgbésẹ̀ tó lè gbé tó lè fi ra gàbo ọmọ tó bá bí pàápàá àwọn ọmọ tó bá jẹ́ ògo báwo lòbí irú ìrìnwó lòbí lè rìn báwo lòbí ṣe lè súnmọ́ ọmọ ẹ̀ báwo lòbí ṣe lè sáré fún ọmọ ẹ̀ tí ògo yẹn táyé òfin ní jó wọmi lójú ẹ̀ bí ọ̀rọ̀ kan gbọ́ lọ́sàn tó kọjá tẹ́ bá wa dá sí lórí ọ̀rọ̀ ọmọ kan tó sọnù tó kú Mohbad ìmọ́lẹ̀ ọmọ yẹn ikú ẹ̀ ti wá fara ó ti lọ́mọ oríṣiríṣiríṣiríṣi débi pé a rí pé kò sí ìrẹ́pọ̀ láàrin ìyá ẹ̀ àti bàbá ẹ̀ irú ọmọ yẹn ń sìn àwọn kan nítorí pé wọn ò jọ gbé tó dájú pé wọ́n jọ ń gbé ni bàbá àti ìyá máa ti sọ̀rọ̀ pọ̀ lórí ìrìn àjò ọmọ yẹn báwo lòbí tiẹ̀ ṣe lè sáré tí ayé òfin ní jẹ́ kí ògbó ọmọ ẹ̀ wọ mi lójú ẹ̀mí ẹ̀. ọ̀rọ̀ ńlá leléyìí o ẹni lórí ọ̀rọ̀ ọmọ onítíátà tó kú olórin ni èwo ni tó ní tíátà tẹ̀sánjò ní ìtọ́jà lumi ní òkú ń tiẹ̀ ní ò tiẹ̀ kú rárá ìjọba làǹdẹ̀ ìyẹn òkú tẹ́lẹ̀ tó kú yìí là ń sọ̀rọ̀ ẹ̀ òkú yìí ṣe rí tí òbí tó lè ṣe lórí ọmọ ṣe rí ọmọ ológo ẹlẹgbẹ́ ọmọ ni wọ́n ọmọ ológo ẹlẹgbẹ́ ọmọ ni wọ́n tó bá jẹ́ obìnrin ìgbà míì ọkọ a máa yọ wọ́n lẹ́nu ọkọ ò ní wù wọ́n fẹ́ bàbá ọmọ yàrá pẹ̀rẹ̀ ìyá ọmọ ara pẹ̀rẹ̀ ṣùgbọ́n kí ìyá bá fọmọ lẹ̀ tó jẹ́ pé bàbá ló dọ́mọ tọ́jú ẹrù èèyàn méjì ló di tẹnìkan tí bàbá ló bá fọmọ lẹ̀ tó jẹ́ pé ìyá ló dọ́mọ tọ́jú ọmọbìnrin àbọ́mọ ọkùnrin tí ìyá bá tọ́jú àáfẹ́ ti ọmọ ẹ má jà tanra wa àfi tíjà yẹn bá jẹ́ ẹlẹ́sìn tíjà yẹn bá jẹ́ ẹni tí ẹ̀sìn wọ̀ lọ́kàn dáadáa ṣùgbọ́n nínú ẹ̀sìn wíwọ̀ lọ́kàn náà
tí ìyá bá jẹ́ ẹni tí ń ṣàìsàn tó fẹ̀sìn mọ́mọ́ ṣùgbọ́n kò ṣeé ṣe, ó léwu. Sórí ọmọ ológo ẹlẹ́gbẹ́ ni wọ́n, eléré ni wọ́n, àbíkú ni wọ́n, mẹ́ta ni wọ́n papọ̀, wọ́n sì máa ń tòbí ni, wọ́n máa ń tan àwọn olólùfẹ́ wọn gan ni. Ọmọ ẹlẹ́gbẹ́ tó bá ti níjọ́ tí ó lọ, ó ti nígbà tí ó lọ, òní ó lọ. Wọ́n máa tọ òbí ni, ó lè jẹ́ pé gbà ìgbéyàwó, ó lè jẹ́ pé gbà ògo wọn bá fẹ́ yọ, wọ́n wàá wẹ́ nìkan, wọ́n sáwà máa fọ̀tún wọ́n á fi mọ̀ṣímọ̀ṣí. Ṣùgbọ́n ńgbà míì téèyàn bá múra sọ́mọ ẹlẹ́gbẹ́ ọmọ là fi sọ pé kí ni ọmọ ṣe, ẹ lè rẹ̀ wọ́n máa rèrè ké, wọ́n á máa béèrè fún, torí ẹni tó ń sùn téjò ń lékì lójú oorun tó bá pé àwọn òbí ẹ̀ mọ̀ ń lálàá báyìí kí ọmọ tí wọ́n ṣe sí. Ẹni tí ń sùn tí wọ́n yìn ń bọn lójú oorun tó bá pé àwọn èèyàn yóò ní tí wọ́n ṣe sí. Ẹni tí ń sùn tégún lékì yóò ní tí ó ṣe sí. Ẹni tó tí ń bẹ́ lumi, tí ń wẹ̀ lómi láì máa wẹ̀, ẹni tí ń fò láì ṣẹyẹ lóru, tí wọn ò àìkíyèsára ní ń pa kálukú. Ọmọ ẹlẹ́gbẹ́ tọmọ ẹlẹ́gbẹ́ bá ń dàgbà lèèyàn múra o, àtọmọ eléré o, wọ́n bá dàgbà lèèyàn múra torí ọmọ ológo ni wọ́n. Èyí tó bá jóbìnrin nínú wọn, omi ń bẹ tó jẹ́ pé ọkọ ò ní wù ní, omi ń bẹ tó jẹ́ pé ọ̀rọ̀ tí ò tọ́rọ̀ ni ó máa bínú sí. Èyí ọmọ ọkùnrin, èyí tí ò tọ́rọ̀ ni ó máa bí nínú, ọ̀rọ̀ kékeré ni ó máa dùn. Bọ́tí èèyàn ń sùn ńlálà, eégún lé, kò rẹ́ni pè, ó pe bàbá nọ́mbà 1 nọ́mbà 2, gbogbo òbí kọ́ ló yẹ kó sá máa wówó pé kọ́mọ máa fún un lówó. Àwọn ọ̀pọ̀lọpọ̀ abiyamọ ní wèrè ni wọ́n, dèdèrìn àmùsùà ni wọ́n, kọ́mọ sá máa kówó wá ni. Báwọn ọmọ rẹ̀ ń tẹ fóònù kò ní níta lẹ̀ ń bá sọ̀rọ̀, báwọn ọmọ ẹ̀ ń ṣe kínní kò ní ní bó lẹ ṣe ṣe. Èmi mo sọ̀rọ̀ kan bí ọdún kan sẹ́yìn, mo ní kò dáa kó jẹ́ pé kí ìyá ọmọ kó mú yàrá ọmọ síbì kan, kó mú yàrá àwọn síbì kan, kó mú yàrá bàbá síbì kan. Tí wọ́n bá wá ṣe bẹ́ẹ̀, ẹ mú yàrá bàbá síbì kan, ẹ mú yàrá ọmọ síbì kan, ẹ ti àwọn ọmọbìnrin àtọmọkùnrin ẹ tì wọ́n mọ́ yàrá kan, ọmọ ìyá kan náà ni wọ́n. Èṣù máa ti bẹ́ẹ̀ jọba, nǹkan burúkú lọ lè bá wọn lójú oorun. Bí ẹlòmíì kéjò máa léèkì, bí ẹlòmíì kí kọ́ máa rí pé òun fẹ́ kú, bí kẹlòmíì kó rí pé gún léun, bí kẹlòmíì kí jàǹkáríwọ̀ kọ́ lójú, bí kẹlòmíì kó rí pé òun bóbìnrin láṣepọ̀ lójú oorun, ó sì ní òsì nǹkan kan. Ẹlòmíì ọkùnrin bá a láṣepọ̀ lójú oorun, ó ní òsì nǹkan kan. Ẹlòmíì ìlú wọn tó ti lọ ti pẹ́, òun ni ó máa lọ. Ẹlòmíì òkú tó ti kú nílé wọn ni ó máa rí. Ẹ sì ní Ọlọ́run kò sẹ́ni tọ́lọ́run fàpẹẹrẹ hàn, ẹni tí ó bá yà sápẹẹrẹ ni máa kú. Kí ló ní mo wí? Ṣèǹtọ́lọ́run kì í fàpẹẹrẹ. Irọ́ o. Ṣé bọ́lọ̀ fàpẹẹrẹ hàn nábì ló fi Mákà lẹ̀? Ṣé bá pẹẹrẹ ni Yúsúfù rí ló fi lálàá? Ìgbàdúà tí bàbá ẹ̀ gbàdúà fún, ó rí ìṣòro yẹn, ṣùgbọ́n lọ mú borí ìṣòro. Ó lálàá pé ìràwọ̀ àtòṣùpá wọ́n wá kúnlẹ̀, wọ́n forí balẹ̀ fóun. Bàbá Yúsúfù wá sọ fún pé má sọ àláì fáwọn ọbàkan rẹ o, má jẹ́ kẹ́nìkan gbọ́. Àsámọ̀ kan ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà nínú wọn tó ń gbọ́ ògbálà tí Yúsúfù láti ń sọ fún bàbá ọmọ yìí ní ó dolórí, ọmọ yìí ní ó ṣe kinní. Ni wọ́n fi di gẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀, wọ́n gbé Yúsúfù wọ́n jù sí kànga. Ta ló dúró de Yúsúfù lábẹ́ kànga? Ìyẹn Allah. Ńgbà wọn tó kó bá títí tó tún lọ àtibẹ̀ ọgbẹ̀wọ̀n lọ. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ọmọ ológo ni Yúsúfù. Gbogbo àwọn tẹ́ ń pè lọ́mọ ológo yìí kò tí ì sí ìtòtí ìlógo Yúsúfù ń bẹ. Ṣùgbọ́n àdúrà ni bàbá rẹ̀ fi ṣe. Bàbá gbàdúrà lórí Yúsúfù fà débi pé kò rí dàn mọ́. Sáwọn bàbá ṣe àti ìyá ṣe wọ́n lè gbàdúrà
kí wọ́n wá kómi ó jáde lójú wọn kí wọ́n mọ̀ fìrí náà mọ́. Àwọn bàbá tó jẹ́ pé gbogbo wọn owó ni wọ́n ń wá, àwọn ìyá tó jẹ́ pé gbogbo wọn owó ni wọ́n ń wá, àwọn ìyàwó wọn owó wọn á wá, àwọn ọ̀rẹ́ wọn owó wọn á wá, àwọn ọ̀rẹ́ gbogbo wọn owó wọn ń wá. Èèyàn máa ń wẹ̀mí gúngùn ni. Méjì ò ń léèyàn kí lójú oorun ẹ tètè wá solution ṣe sí. Bí jàǹkárí wọ̀ ń kọ́yàn lójú èèyàn ó tètè wá nǹkan tí ó ṣe sí. Bí eégún léèyàn kí lójú oorun èèyàn ó tètè wá nǹkan tí ó ṣe sí. Tí wọ́n bá yíyàn bá lójú oorun èèyàn ó tètè wá nǹkan téèyàn ó ṣe sí. Wọ́n á lọ bá alágbẹ̀dẹ tó bá yíyàn bá lójú oorun, wọ́n á lọ wá alágbẹ̀dẹ. Kí ni oní mo wí? Alágbẹ̀dẹ. Wọ́n á wá ní kó bá wọn ṣe kinní kan bíi àyà ìbọn, wọ́n á wá fi kinní gbá aríro gbodorogodo. Tó bá jẹ́ ọmọkùnrin wọ́n á wá 9, ọjọ́ ọmọbìnrin wọ́n á wá 7. Wọ́n á fi di ẹgbẹ́ wọ́n á gbé sómi. Tí wọ́n bá ṣe gbogbo kinní ìtàn wọn á rọ kíní ná wọn. Kíní ná wọn ń kan rẹpẹtẹ ṣùgbọ́n àìka nǹkan kún. Tí èèyàn bá jẹ́ kinní kọ́mọ sì máa gbọ́rọ̀. Ó yẹ kọ́mọ máa gbọ́rọ̀. Kó kẹ́nu ìyá ó ká ní ìyá àti bàbá fi gbọ́dọ̀ tọ́mọ papọ̀ nu. Ẹnu á ká wọn. Ojú mẹ́wàá ìjojú ẹni. Kí ló ní mo wí? Ojú mẹ́wàá ìjojú ẹni. Bó bá ṣe rí ni ẹrù mi mo pẹ̀ ìdà tán ojú mi ò tó lé mọ́. Téèyàn bá gbé ọmọ tìyàn, téèyàn ò gbọ́ ọmọ tìyàn dáadáa, níbi ká fọwọ́ pọ̀ ọmọ lórí wọ́n ṣèǹjì ìràwọ̀ ọmọ. Kí ni mo wí fún yín? Àfọwọ́pọ̀ ọmọ lórí wọ́n ṣèǹjì ìràwọ̀. Níbi ká gbọ́ ọmọ lórí wọ́n ṣèǹjì ìràwọ̀ ọmọ. Níbi ká fọ́mọ ní káìkàì wọ́n ṣèǹjì ìràwọ̀ ọmọ. Nǹkan bẹ o, ayé ń bẹ o, ayé ọmọ ayé, èèyàn ọmọ èèyàn, ayé bá ṣèyàn táwọn alódòrè gbétílé. Ọmọ ẹlẹ́gbẹ́ ọkọ ò ní wù fẹ́, èyí tó jóbìnrin ọkọ ò ní wù fẹ́, èyí tó jọkùnrin ìyàwó ò ní wù fẹ́. Ìgbà míì tó bá ṣoore wọ́n á fi bí sùn fún. Ńgbà míì jàǹkáríwọ̀ ó lè kọ́ lójú. Ńgbà míì wọ́n lè rìn mọ́lẹ̀ lójú oorun, ológo èèyàn ni. Ńgbà míì ó lè máa jẹun lójú oorun. Ńgbà míì ó lè máa fò lójú oorun. Gbogbo nǹkan yìí ń ṣẹlẹ̀, ọmọ ológo ní í ṣẹlẹ̀ fún. Ṣùgbọ́n ìyá kí ni gbogbo ohun tí ìyá ọmọ ọba máa rí láyé? Ó yẹ kó lè ní sùúrù kó tọ́ mẹ́. Ṣó ń gbọ́ mi? Ìyá tó gbóyún ó tó gbọ́mọ sínú, ó yẹ kó jọ tọ́mọ pọ̀ ni. Tí wọ́n bá jọ tọ́mọ pọ̀, ọmọ á lè gbọ́. Tọ́mọ náà bá ń rí nǹkan kó máa sọ fún bàbá. Kí bàbá náà máa bí ọmọ, kí ìyá náà máa bí ọmọ. Bí nǹkan ṣe nù, kánsà múyàn lọ́yàn kì í ṣe jọ́ kan náà. Àìlákèésí ni kòkòrò yóò ti máa jà wíníwíníwíní. Tó bá ti kíyèsí tí wọ́n lóògùn rẹ̀ yóò lọ rọpárọsẹ̀ kì í múyàn jọ́ kan náà. Orí ó ti máa gbá rìrìrìrì lẹ́gbẹ̀ẹ́ kan. Téèyàn bá sọ fún yàn yóò ṣe bẹ́ẹ̀. Jẹ̀díjẹ̀dí yọ̀díyọ̀dí èmúyàn ń di kan náà. Ẹjọ́ kan náà kọ́ nídìí ọmọ yọ bọ̀ òkú. Díẹ̀díẹ̀ ni ọmọ yọ. Tó bá ti ń rí bẹ́ẹ̀ á ṣe bẹ́ẹ̀. Àdọ́jọ́ mẹ́jọ tó lè dá ni pé ọmọ ológo ẹlẹ́gbẹ́ ọmọ ni wọ́n. Ọlẹ́rẹ̀ ọmọ ni wọ́n. Àbíkú ni wọ́n. Àfi kéèyàn mójútó wọn dáadáa. Kí ìyá ọmọ àti bàbá ọmọ wọ́n jọ pawọ́pọ̀ kán sì máa fẹnu kan bọ́mọ sọ̀rọ̀. Kì í ṣe pé kí ọmọ ní kìíní ọmọ mi sámowó wá, ọmọ mi bàbá ọmọ ní mbolo tí ń ró. Ẹnu kan kéèyàn fi tọ́ ọmọ. Ṣé ń gbọ́ mi? Kéèyàn dẹ̀ fẹ̀sìn tọ́ ọmọ. Gbogbo àwọn ọmọ yìí náà tá à ń sọ yìí ní ìṣiṣẹ́ wọn lẹ́sìn ni. Báwọn máa mú bọ́ ọmọ kíní kan náà gbogbo lọ́wọ́ sásàánú ẹ̀dá ọmọ ológo tọmọ wọ́n bá lógo kọ́lọ́jọ́ lógo sídìí kíní kó légo sídìí ìsìlámù, kó lógo sídìí ṣọ́ọ̀ṣì, kó lógo síbi iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Kọ́mọ wa má lógo síbi igbó, kọ́mọ lógo síbi olè, kọ́mọ lógo síbi ìwà burúkú. Àbí ìgbín ní bí àwọn oníyàwó wọn ò ní lógo bú o, ní lógo wàhálà. Láhùlà láàkú wáta ìlàbí láyé àlílẹ̀ àṣì. Kọ́lọ́run kó ṣàánú, Kọ́lọ́run kó bá wọn abiyamọ kó bá wọn tó mọ wọn. Fún gbogbo ẹ̀yin òbí, ẹ̀yin abiyamọ pàápàá, ọmọ òṣàgbà fòǹkàṣọ wálé orójú olè òmu. Ẹ̀yin ìyá wọn mú aṣọ láti ẹ̀jẹ̀ ìyá kan ti ẹ̀wà bàbá. Ọmọ ẹ̀ ní kidney problem. Ìyá ìbá ní òun kẹ̀. Òun ò lè fọ́mọ òun ò lè fún kidney àkọ́bí ẹ̀ ni o. Ọmọ ìdí ẹ̀ lówó o.
ó lóun ò lè fún kidney bọ̀bọ́ yìí bá travel lọ ṣe kidney yìí wá padà dé bọ̀bọ́ yẹn ò wá pẹ́ ìgbà tí bọ̀bọ́ yẹn máa fi dé yẹn oyè bọ̀bọ́ yẹn ò wá pẹ́ ó wá kú nígbà bọ̀bọ́ yẹn kú ìyá gbá wálé kí ilé nìyá kọ́kọ́ wá béèrè lọ́wọ́ ìyàwó àti kí mọ́tò. ṣé bí mo ti sọ kankan fún ilé ẹ̀ka pé gbogbo abiyamọ àkókò yìí ogún ọmọ ni wọ́n ń fẹ́ ń jẹ wọn ò fẹ́ ṣe wàhálà lórí ọmọ ẹni ọba sá ti lówó ìfẹ́ owó la ní ànífẹ́ ara wa ní gbogbo àìnífẹ́ ara wa ní téèyàn ọba tọ́mọ irú àláwo ló ń lá o irú oúnjẹ wo ló ń jẹ o irú ìrìn wo ló ń rìn o ṣe bí bàbá Yusufu gbàdúrà fún ni láti inú kànga ló ti lu ẹ̀wọ̀n láti inú ẹ̀wọ̀n ló ti padà lọ jọba ṣe bọ́lọ́run ló yọ Ọlọ́run tó yọ Yusufu ni ó yọ gbogbo ọmọ wa kó nínú wàhálà ká gbàdúrà ṣe bí bàbá Yusufu òun pe àwọn àfáà ni a pe àwọn ẹni Ọlọ́run ọmọ òun irú alábáyìmọ̀ ló mú láti irú alábáyìmọ̀ mi lọ́mọ mi là báyìí ni ẹ̀hàn tó báyìí fún ẹ ti báyìí fún ẹ ṣáájú báyìí fún síbẹ̀síbẹ̀ òun rí ṣòro yẹn ṣùgbọ́n borí rẹ̀ ṣùgbọ́n ìṣòro téèyàn bá wá solúsà sí òun náà ni ọ̀pá yẹn Ọlọ́run bá mi dákun àwọn ìyá tó ń fẹ́ jogún àwọn bàbá tó ń fẹ́ jogún tẹ́ bá ti jẹ́ tán inú ò ní pẹ́ kú ìfowópamọ́ máa jákun fáàlì ni mi ò ṣe pé o àlàyé ọ̀rọ̀ mo ṣe o gbogbo ọmọ pọ̀ lé yín o ọmọ ṣe nígbà tí bàbá bá fẹ́ jogún ọmọ tíyà fẹ́ jogún ọmọ ẹ̀ tí ọmọ tí ẹ ti kú wọn ń bá ọba pẹ wọn náà tó kú ìyẹn ti dandan ìgbà ẹlòmíín náà tó kú tó kú yín òun náà tó kú ẹ máa kú àkúfà ni ẹ máa kú àkúfà. ẹ wo ẹ̀yin abiyamọ àbíjẹ bá fi ẹ̀yin abiyamọ kẹ́ tọ́jú ọmọ kẹ́ nífẹ̀ẹ́ ọmọ tọ́mọ bá fún yín kọ́mọ fún yín ọdún èmi sọ fún bàbá mi ló máa ń sọ a ní ìwọ Ọlọ́run títí tóun ó fi kú báyìí tọ́mọ bá fún wọn jẹ o ṣùgbọ́n wọn ò ní gba túláàsì lọ́wọ́ ọmọ tóun ó fi kú láyé ó sì rí bẹ́ẹ̀ ìyá mi náà máa ń wí bẹ́ẹ̀ ọ̀nà bíi márùn-ún wọn kọ́lé sí Ìlọrin ṣe látijọ́ náà mi ìdébẹ̀ mi ìṣe mọ àwọn mi gan àmọ́ mọ́ ṣe ìṣe mẹni tí ń gbowó bẹ̀ torí ìmúráyè lọ ìsì bí wọ́n bẹ́ẹ̀ ni pé kéèyàn bá ti gbàdúrà lọ́wọ́ òbí téèyàn ọmọ wógun ẹnìkan tẹ́nìkan ọmọ wógun ẹnìkan ìfẹ́ yẹn ọ̀kanlẹ̀ ìdùnnú yẹn á kanlẹ̀ kéèyàn súnmọ́ Ọlọ́run àwọn ọmọ yìí ò súnmọ́ Ọlọ́run gbogbo wọn amúgbó ni wọn gbogbo wọn ológógóró ni wọn gbogbo tí wọn jẹ ọba wọn láàmú ìwà tí wọn ń wò ọba wọn láàmú ṣùgbọ́n ọmọ ológo èyí tá a bá rí pé kíní àgbàrúgùtì ni irú ọmọ tó kú yẹn ní tí wọn lè mọ rí irú ẹnu ẹbí wọn mọ́ ó lè jẹ pé bó ti lọnu ó ti lọnu ó ti tún lọ bòmínú tí ń jọmọ ẹlẹgbẹ́ ọmọ nù tíyá àti bàbá bá dẹ gbàrúgùtì ó lè jẹ pé adúró ni ǹjẹ́ ọ̀la nǹkan mélòó wọn fi sí wọn rà pẹ̀rẹ̀ ọmọ yìí gan náà rà pẹ̀rẹ̀ kò sí bí ó ṣe ṣe kò ṣẹ́dọ̀ Ọlọ́run tí ó kú láyé tí ò ní mọ́ rà pẹ̀rẹ̀ àìkà pẹ̀rẹ̀ gbèjò léèyàn kí lójú oorun ẹni ò rà pẹ̀rẹ̀ èèyàn ń jẹun lójú oorun ẹni ò rà pẹ̀rẹ̀ nǹkan rí yàn mọ́lẹ̀ lójú oorun ẹni ò rà pẹ̀rẹ̀ dàǹkárí wọ̀ ń kọ́yàn lójú ẹni ò rà pẹ̀rẹ̀ eégún léèyàn ẹni ò rà pẹ̀rẹ̀ èèyàn lọ bì kan kọ́ sí òsì ẹni ò rà pẹ̀rẹ̀ èèyàn ń bóbìnrin sùn lójú oorun ẹni ò rà pẹ̀rẹ̀ èèyàn ń jẹun lójú oorun ẹni ò rà pẹ̀rẹ̀ ẹsẹ̀ àpẹ kò sẹ́ni tí máa ti rí àwọn nǹkan kan yìí bí gbogbo nǹkan tá a kálẹ̀ kò ní pẹ́ kú. tí o bá ti múra. tí o bá ti múra sí kí nǹkan yẹn má ṣe mọ́ tí ó pa náà ẹni tí ń jẹun lójú oorun ọmọ oúnjẹ tó ń fún ó lè jẹ́ májèlé ni òun náà ni ó pa ẹni tí ń wẹ̀ lódò kò mọ bí odò bí tí ń wẹ̀ yọ padà jálù nǹkan tipa lò ní káláyé náà ni. ó dijọ́ mẹ́jọ fún gbogbo ẹ̀yin òbí kẹ́ gbárùkù ti ọmọ bàbá ìyá ẹ̀jọ́ ẹ gbárùkù ti ọmọ yín ẹ máa bí wọ́n lọ́sàn-án lóru ìkọlù kí ló ń rí bolo ẹ wo àwọn ọ̀rẹ́ tó ń bá rìn ẹ mọ àwọn itú tọmọ yín pa lẹ́yìn yín pàápàá yín single mother single father ìwọ tó léyàwó ẹ kúrò nílé tó gbọmọ náà wà wọ ò lè dá tọ lẹ́yìn kẹjọ tọ ní gbogbo ẹ̀yin òbí ẹ wá kẹ́ gbárùkù ti àwọn ọmọ yín ẹ wá sọ́dọ̀ bàbá àlùbáríkà ẹ wá fi tó wọn létí kọ ẹ wá ìgbọ̀ngàn tí ìbá fẹ́ tó bá tẹ̀lé ọmọ ológo wọ́n tó bá jẹ́ ọmọ ológo fúnra rẹ̀ náà tí wọ́n náà rí rẹ̀ ní ìrẹ̀ ọmọ ológo kọ́ sí bàbá àlùbáríkà àwọn ẹbí dànù ní gbódú má jẹ́ kí ògo yẹn kó wá wọ mi bí ìta wọn kan kọ́ sí bàbá àlùbáríkà nílùú ìgbódú kíbi tó bá ti ń bọ̀ mẹ́sàn kó dé ìkòròdú garage wọ́n tó lọ sí ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní gbódú junction bèrè bàbá àlùbáríkà àwọn ẹbí dànù tàbí kó pé 08023829492 08023829492 ó dàbọ̀ ìrè ògo wa ò ní wọmi àmì àṣẹ.